láṣẹ lọ́wọ́ Elédùmarè èmi ni ó máa wá ẹ̀yin ni ó máa bá a ò ní fi ẹnì kọ̀ọ̀kan wa ṣe àwátì o ẹyẹ ènìyàn mi kí ni mo bá yín mú wá ní òní òun náà ni à ń pè ní àgbákò àwúre owó tó dájú àgbákò àwúre owó tó dájú ọ̀ṣẹ̀ òṣòlè owó tó dájú. Mo ṣèbà lọ́wọ́ ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run gbòǹgbò ìdílé Jésè bàbá mi ọba táyé rọ bí agogo. Mo ṣèbà lọ́wọ́ ọ̀sán bíkí tó kọ́ wa gbò mo ṣèbà lọ́wọ́ olú bíkí tó kọ́ jáwé mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀lọ̀kẹ́ ẹ̀yin tẹ́lẹ̀dùmarè ìpolé ayé lọ́wọ́ ẹjọ́ ojú mi ṣe ní òní o nítorí wọ́n ní àdáṣe ní hun mọ́ ìbọn gbọ́dọ̀ hun mọ́ ènìyàn. Ẹ̀yin ènìyàn mi ẹ má jẹ́ ká gbára wa ní àkókò púpọ̀ jù báwo ni a ṣe ń ṣiṣẹ́ yìí ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi subscribe so that tí n bá ti mú àwọn iṣẹ́ wá ní òkò òjò kan ẹ lè tètè máa rí ẹ bá mi subscribe ẹ̀yin ènìyàn mi. Ẹ jẹ́ ká lọ já ewé oríjìn òòjọ́ ewé oríjìn òòjọ́ ewé oríjìn òòjọ́ èpo ọ̀bọ̀ tó gbó dáadáa ẹ̀rẹ́sílẹ̀ ewé ọdán tó ṣí ojú sí ẹ̀rẹ́sílẹ̀ ewé ọdán tó ṣí ojú sí tó ṣí ojú sókè ìgbẹ́ tí a ò mẹ́ni tó ṣu ìgbẹ́ gbígbẹ tí a ò mẹ́ni tó yá odidi atare kan ojúdá aṣọ eégún ẹ jẹ́ ká jó àwọn iṣẹ́ yìí ẹ jẹ́ ká jó papọ̀ dáadáa tá a bá wá jó papọ̀ tán ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa ẹ dà sínú abọ́ pẹlẹbẹ ẹ dà sínú flat plate abọ́ fẹ́rẹ́ ẹ jẹ́ ká tẹ ifá ọ̀sà méjì ẹ jẹ́ ká fi ẹbu yìí ẹ jẹ́ ká fi tẹ ifá ọ̀sà méjì iṣẹ́ yìí ní gbólóhùn rẹ̀ rèé ẹ ó máa ní afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣe atọ́kùn ikú afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣe atọ́kùn ikú ayé ẹ má ṣe ṣe atọ́kùn ikú èmi lágbájá ọmọ lágbájá ẹ̀fúnfùn lẹ̀lẹ̀ ní ṣe atọ́kùn àrùn ayé ẹ má ṣe ṣe atọ́kùn àrùn èmi lágbájá ọmọ lágbájá ẹ jẹ́ ká sọ ní ẹ̀ẹ̀mẹ́ta òdòdó gba oko àròdẹ́dẹ́ gba ọ̀nà ayé ẹ má ṣe gba ọlá àrísìkí lọ́wọ́ èmi lágbájá ọmọ lágbájá ẹ jẹ́ á sọ ní ẹ̀ẹ̀mẹ́ta nítorí pèrègún etí odò kì í kígbe òǹgbẹ láti òní lọ èmi lágbájá ọmọ lágbájá n gbọ́dọ̀ gbẹ òǹgbẹ owó mọ́ o mi gbọ́dọ̀ gbẹ òǹgbẹ owó mọ́ o kí n má ṣe gbẹ̀gbẹ́ ọlá kí n má ṣe gbẹ̀gbẹ́ ọrọ̀ ní ayé mi o ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ bí eégún bá jáde á gbayì lọ́wọ́ òrìṣà gbogbo ibi tí mo bá dé gbogbo ibi tí mo bá tẹ̀ kí èmi lágbájá ọmọ lágbájá kí n máa gbayì pẹ̀lú owó ńláńlá àti ọlá ńláńlá nítorí ìkóní gbayì lọ́wọ́ odídẹrẹ́ kí èmi lágbájá ọmọ lágbájá kí n máa gbayì káàkiri ibi tí mo bá tẹ̀ o gbogbo ibi tí n máa dé kí n bẹ̀rẹ̀ sí ní máa gbayì pẹ̀lú owó ńláńlá àti ọlá ńláńlá ọ̀jẹ̀gùndàgùndà ní gbayì lọ́wọ́ òrìṣà kí èmi lágbájá ọmọ lágbájá kí n bẹ̀rẹ̀ sí ní gbayì o láti òní lọ àjẹ́ òní rorò kó lóun ó fi èpo ọ̀bọ̀ ṣe oúnjẹ jẹ. Ẹ̀yin tó ní ayé ẹ fi mí sílẹ̀ o ẹ má ṣe dí mi lọ́wọ́ ẹ má ṣe pa mí ẹ má sì ṣe bínú sí mi ẹ jẹ́ kí n rí ọlá ná ẹ jẹ́ kí n rí ọlá lò ẹ jẹ́ kí n rí ọlá jẹun nítorí bí onígbẹ́ bá kọ ìgbẹ́ àkọ́tì ní kọ́ kí ọmọ aráyé kó bẹ̀rẹ̀ sí ní kọ owó ńláńlá ọrọ̀ ńláńlá kó bẹ̀rẹ̀ sí ní kọ sí ọ̀dọ̀ èmi lágbájá ọmọ lágbájá o láti òní lọ. Lẹ́yìn ìgbà tí a bá sọ gbólóhùn yìí tán ẹ jẹ́ ká ṣe àdúrà owó sí dáadáa ẹ jẹ́ ká pò mọ́ ọṣẹ ká da ọṣẹ náà sínú ike funfun báyìí ni a ṣe máa lò ó. Iṣẹ́ yìí èèyàn kan ló wà fún èèyàn kan ló lè lo iṣẹ́ yìí ẹ̀yin ènìyàn mi tí a bá rí iṣẹ́ yìí ṣe mo fi ọba dániwáyé búra láàrin 1 hour tí ẹ bá wẹ ọṣẹ yìí ẹ gbógo fún Olúwa inú yín á dùn ẹ̀yin Elédùmarè. Ẹ jẹ́ ká kó ọṣẹ yìí sínú ike funfun mọ́ ọjọ́ Monday tá a bá fẹ́ wẹ̀ ọjọ́ Monday ọjọ́ Tuesday ọjọ́ Wednesday
Saturday àti Sunday nìkan la ó máa wẹ ọṣẹ yìí ní àárọ̀ kùtù pẹ̀lú kàìnkàìn ìbílẹ̀. Èèyàn kan ló lè lo ọṣẹ yìí. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí kí ogun kòríkòrí àìríjẹ àìrímu kó kúrò nínú ayé wa. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ yìí ò jù báyìí lọ. Mò ń lọ, mo tún ń padà bọ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Èmi ni wọ́n máa wá o, ẹ̀yin ni wọ́n máa bá. A ò ní fi ẹnìkọ̀ọ̀kan wa ṣe àwátì o. À ń lọ sópin ọdún o. À ń súnmọ́ ọdún lọ sí òpin. Lórúkọ Jésù, ẹ̀mí wa ò ní lọ sí òpin o. Ó dìgbà.